Yanu ṣẹlẹ̀ ojú mà ní tiwa o. Bàbá alágbè kọ́ mu wà pẹ̀lú ọmọ Jacob gangan rè èkejì adẹ́rùpọ̀kọ̀ èkejì Papa Lolo Jacob gangan ọmọ rẹ̀ lélẹ̀. Bàbá Tajudeen Gbàdàmọ́sí ọmọ rẹ̀ onáà wá ṣiṣẹ́ bàbá rẹ̀. Jacob school. He's alive now. He's alive. Ẹjọ́ jẹ́ ká kàn fi mọ̀ ẹ́ pé ipò ọpọlọ yẹn lọ́tún ló sì mọ́ra wọn nípa ti ọmọ ká fi mọ̀ ẹ́ pé ọmọ bíbí inú Jacob yẹn ẹ kàn lọ àìfẹ́ bí ẹyọ kan sí méjì sílẹ̀ ká sí ẹ̀kọ́ kọ́kọ́. Ẹ ṣé bàbá mi. Èmi ni wọ́n pè ní olóyè sọ́jà of Lagos land tó ti yé nílùú Èkó bàbá wa eléèkó ọ̀pọ̀ Èkó àwọn ènìyàn fún mi ní oyè yẹn nítorí bẹ́ẹ̀ ṣe ń wò mí ọjọ́ Òṣòdì mi ni mo máa ń sọ ọjà Yaba mi ni mo ń sọ ìgbìyànjú mi ló jẹ́ kábíyèsí fún mi ní olóyè sọ́jà of Lagos land báyìí mi kò sí problem o ẹ má wọrí nítorí ẹ̀yin ti lé ẹgbẹ̀yẹ kẹgbàjẹ olóyè sọ́jà ló ń bọ̀ Mr. Sọ́jà ní kọrin Mr. Trailer ní pèdè olóyè sọ́jà ní pèdè bàbá olóyè ní Èkó ọyá bàbá olóyè ní Èkó bàbá olóyè ní Èkó. àpò ẹ̀ lọ́mọ yóò ẹ̀yẹ ìyẹn sì tún máa gbádùn ọmọ ẹ̀ síwájú sí dáadáa Jacob school Jacob is alive. Jacob is alive. Yes. Ẹ ṣègùn ẹjọ́ kí lórúkọ yín gógó. Orúkọ mi ni Saheed Tajudeen Gbàdàmọ́sí. Tajudeen Gbàdàmọ́sí. Yes. So ẹ fi wá fi Tajudeen yẹn sẹ́yìn yẹn korúkọ yẹn kò ní fi parun torí bàbá gbogbo la gbọ́ngbà yẹn pé àwọn ní Tajudeen Gbàdàmọ́sí ẹ wá ń jẹ́ Saheed Tajudeen Gbàdàmọ́sí ìyànà ṣẹlẹ̀ báwo ni ṣe sí yín bàbá mi báwo ni ṣe jẹ́ sí yín. ẹ mọ̀ pé bàbá wọn ń bẹ láyé wọn kọ́ mi èké mọ́ra àwọn náà sì kéré ńgbà náà táwọn náà máa ń ṣiyé lọ́dọ̀ wọn tó eléyìí lọ́ba jẹ́ kóun náà wá pé àwọn gbọ́dọ̀ wá wa kàn kódò ní ṣiṣẹ́ kéékèèké kan lọ́wọ́ báyìí tó wá pè mí bàbá alágbèkọ́ kòwó làpá gbọ̀n kan ṣàdá kò fọ́ọ̀gù tí dúró ti kàrà tìkẹ́rẹ́ ṣé ní kí àgbẹ̀sọ̀ bàbá kò fò yìí. ọmọ ya mọ̀ọ́rọ́ ọmọ ya lọ́lẹ̀ ọjọ́ ní tiwa Yanu ṣẹlẹ̀. Thank you so much.